dákun mọ́ ti sùn mọ́ ti wọ́ kú o mo fẹ́ kọ́ gbọ́rọ̀ yìí mo gbà pé yóò ṣe láǹfààní a lè gbọ́ àwọn ọ̀tá tí wọ́n ń ṣe wá ó ti ṣe àwọn ànábì kan bẹ́ẹ̀ rí pàápàá jù ànábì Muhammad sallallahu alaihi wasallam ká tó bí bàbá tó bí ànábì ni wọ́n ti rí pé ọmọ kan máa wáyé tí ó lógo ògo rẹ̀ yóò tayọ ìlú ògo yẹn yóò tayọ ti fámìlì yóò tayọ káàkiri àgbáńláyé ẹ gbọ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé kí lògo tí ó máa lò wọ́n ní Káàbà ni wọ́n ní ẹ lọ wo àwọn ìjọ elérin wọ́n fẹ́ lọ wo Káàbà látara pé kànábì ọmọ bá rògòlò ọlọ́ni ọ̀rìṣàlá àléyìn tọ̀rọ̀ ní àbábílà tí ẹ bá sèmi tí mo gbìyẹ tí mo wá rán àwọn ẹyẹ àbábílà sí wọn tẹ̀rẹ̀mí ibi ìjẹ́rọ̀ tí mi sì jìl fàjẹ́lá ń ka sọ èmàkùn tí ẹ bá wá sí pọ́lọ̀ wọn gbìjà nábì èmi làbá lọ́ máa ṣe mọ́ka bó ṣe wá rí fún nábì náà ló wá rí fún wọn náà wọn ò tí ì bí bàbá tó bí ọ wọn ò tí ì fẹ́ ìyá rẹ̀ wọlé tẹ́tí mọ̀ pọ́nmọ́ ológo kó jáde nínú rẹ̀ àtìgbà náà ní tí wọ́n ń sáré pé àwọn ò ní jẹ́ wọ́n bí wọ́n ní rárá wọ́n ó wáyé tọ́ọ̀bà wá wáyé tọ́ọ̀bà lè yí kádàrá rẹ̀ padà ẹja fọwọ́ aago sẹ́yìn ẹlòmíì Canada ni ó ti ṣoríire wọ́n bí sí Nàìjíríà wọ́n wá bí tán ibi àbí sí ibi tí ò ti rówó jẹun tí ò ti rówó ná tí ò ti rówó lónìí ẹni tí ò ti jẹun ṣe lẹ́sọ̀ pé kó lọ ṣe international passport dẹ́gbẹ́ pé yóò jẹ́ sọ pé òun fẹ́ gun bàálù òun fẹ́ travel out bí ò bá sì dé Canada oríire rẹ̀ ò dọ́dọ̀ rẹ̀ bí ò bá dé Amẹ́ríkà oríire ò dọ́dọ̀ rẹ̀ bí ò bá dé gbogbo àwọn Dubai ní oríṣiríṣi tọ́lọ́ sọ pé bí ọlọ́lá rẹ̀ wà ẹ̀gbọ́ bí ò débẹ̀ kò rọ́lá lọ òní ẹbí Nàìjíríà ni ò gbádùn kí náà wá ṣe ló fi jẹ́ pé gbogbo bí kíbi tí ire wa bá wà tí ó fi wá wá rí ó làdúrà tán bàbá wa fi ta wá lọ́rẹ àfàjẹjẹ àgbà mi ló yọ̀ǹda rẹ̀ fún wa aago 4 òru gẹ́gẹ́ là máa ń sà rákà 4 náà ni pẹ̀lú kúlúwà láwọn mẹ́wàá lórí rákà kọ̀ọ̀kan ọwọ́ adé àníyàn ọlọ́run o orígun 4 àgbáyé tí ire mi bá wà èmi ò mọ bí ó wà o àmọ́ ìwọ ọlọ́run ọba mọ ibi tó wà dákun bá ń wá rí kò sì filẹ̀ mi lọ́kọ́ mọ̀ wúlò fún mi gbogbo bí kíbi tí ire bá wà ìbáṣe Canada ní ìbáṣe London ni tó bá jẹ́ pé kọ́ ọ lọ ọbẹ̀ yóò gbé ọ débẹ̀ tó bá jẹ́ pé kó wá mú bá ọ lórí ìjókòó rẹ̀ wà lẹ́yìn oṣù wa mọ̀ bọ̀ tó bá nígbàgbọ́ nù ọ̀rọ̀ ó yá ọ ṣàdúrà bẹ́ẹ̀ tán Allahu Akbar ọ̀kẹ́ fatia ọ̀kẹ́ kúlú Allahu mẹ́wàá lórí rákà àkọ́kọ́ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ lórí rákà ẹlẹ́ẹ̀kejì ṣáájú kọ́ tó sọ́lọ́mọ́ nígbà tó bá ń kàtáyà lọ ọlọ́run gbogbo bí tí ire mi bá wà dákun fún wa mi rí jó wúlò fún mi tó bá wà mí tán ọ sàlámà ọ tó dìde rákà ẹlẹ́ẹ̀kẹta ọ̀sẹ̀ fatia kúlú Allahu mẹ́wàá ọ̀sẹ̀ bẹ́ẹ̀ rákà ẹlẹ́ẹ̀kẹrin fatia kúlú Allahu mẹ́wàá tọ́wọ́ tó lóbi àtàyà ẹlẹ́ẹ̀kẹrin tó bá parí àtàyà tán ọ tó tún àdúrà sí ọlọ́run gbogbo bí tí ire mi bá wà dákun fi lé mi lọ́wọ́ bá mi wá rí kọ́ ọ̀dẹ̀ jókòó tẹ̀ mí lọ́wọ́ tó bá tẹ̀ mí lọ́wọ́ jó tún lò fún mi ọ wà sálámà ọ wà gbá tẹ́sùbí rẹ̀ mọ́ ọ wà sá bisimilayi rahmani rahim 787 lọ́wọ́ àká tó bá wá parí ẹ̀ ọ wà fi útúbà yorùbá sí pé bisimilayi bá mi wá o aramani bá mi mú àárọ̀ ìmì fi lé mi lọ́wọ́ ọ wà síbẹ̀ fún 21 days lẹ́yìn 21 days yẹn ọlẹ́mọ̀sẹ́lẹ̀ kan lọ́sẹ̀ ọlẹ́mọ̀sẹ́lẹ̀ kan lóṣù ṣùgbọ́n tó bá bẹ̀rẹ̀ báyìí 21 days ọ̀rìn jọjà tó bá já ọ̀tọ̀ ẹ̀sẹ̀ tó bẹ̀rẹ̀ padà ni kọ́ ọ̀sẹ̀ 20 ló bá já ọ̀tọ̀ ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ padà ni ọ̀tọ̀ òfẹ́ kí kó tẹ̀ ọlọ́ni wọ́n yọmọ gbà wo àwọn àfa wọn jí lóru wọn ṣàdúrà pásítọ̀ wọn ṣàdúrà bóòní ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ ohun babaláwo dífọ̀ ojoojúmọ́ àwọn tó ga ní nàgàn ìwọ́tọ̀ kúrú kílẹ̀ ẹ̀kọ́ ṣe àwẹ́ dìdẹ́lẹ̀ lóru aago 4 òru igun 4 láyé ní aago 4 ní òdìdé rákà 4 ní ọyàn kọ̀ọ̀kẹ́ kúrú Allahu mẹ́wàá lọ́nà 4 kádùn àríwá wá fi ránṣẹ́ sẹ́lòmíì náà bóyá ìmọ̀ ṣí ààrẹ òun bóyá yóò tún jẹ́ kádùn àríwá tó ń gbà látara pọ̀ sẹ́lòmíì lóore ọgbọ́n tó kọ́mẹ́ǹtì bóyá kọ́mẹ́ǹtì rẹ̀ yóò jẹ́ kálánù wọrí ọ̀rọ̀ rẹ̀ yóò dayọ̀ o ọ̀rọ̀ tèmi ló dayọ̀ àfáàjẹjẹ àgbà ló kọ́ mi o salamu alaykum.